Kí ló ń ṣẹlẹ̀ sí bàbá Peter FATOMILOLA? Tí n bá sọ wípé ọ̀rọ̀ yìí kò tojú sú mi, á jẹ́ pé irọ́ ni mo pa. Ọ̀rọ̀ yìí ó sọ síni lẹ́nu, ó tún buyọ̀ sí i. Iṣó kò ṣeé jẹ, bẹ́ẹ̀ sì ni iyọ̀ kò ṣeé tú dànù, àfi kí Ọlọ́run kó máa ṣàánú gbogbo wa o. Ìròyìn nípa bàbá wa Peter FATOMILOLA òun la mú wá fún yín lénìí. Ẹ gbìyànjú láti wo fídíò yìí tán láti ìbẹ̀rẹ̀ títí dé òpin, torí wípé ìròyìn tí kò múnú ẹni dùn ni. Gbogbo àwa tí a ṣì wà lórílẹ̀ àlàyé, ẹ jẹ́ ká gbìyànjú láti máa tọ́jú àwọn arúgbó wa o. Torí wípé láìpẹ́ láì jìnnà àwa náà a tún ṣì máa padà di arúgbó tó jẹ́ pé èèyàn míì náà la máa tọ́jú wa o. Àwọn ọmọ tí a bá bí, àwọn náà ni a máa tọ́jú wa. Ẹ máa bá mi ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn nípa Peter FATOMILOLA òun la mú wá fún yín lénìí. Ìròyìn ń tẹ̀ wá lọ́wọ́ bí Kúnlé Afọ́d bí ó ṣe kàn sí Peter FATOMILOLA àti Kọ́lá Òyewọ̀ nílé wọn o. Níbi tí Kọ́lá Òyewọ̀ níbi tó ti ń sọ wípé òun síkì gidi gan, tó jẹ́ pé síknẹ́sì ọ̀hún ó padà sọ òun di ẹni tí kò lè ṣe mọ́, kí Ọlọ́run kó máa ṣàánú gbogbo wa ni. Nígbà tí Kọ́lá Òyewọ̀ àti bàbá Peter FATOMILOLA nígbà tí Kúnlé Afọ́d nígbà tó fẹ́ fi wọ́n sílẹ̀ o, wọ́n fi ń yé Kúnlé Afọ́d wípé ó ti tó 51 years tí àwọn ti ń bá ọ̀rẹ́ wọn bọ̀. Àfi kọ́lọ́run ṣàánú wa o. Lónìí ìròyìn tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí lẹ́ẹ̀kan sí o. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire.